lórí ọ̀rọ̀ challenge 4 hours acapella tí SAHEED OSUPA gbé jáde tí OKIKI Bright náà fi wá jáde pé òun tó gbagbá sùn lọ́yẹ́ náà lọ̀rọ̀ sì wà o. Bòkú Jaka ti jáde o, ó ti sọ̀rọ̀ o. Ọ̀rọ̀ yìí báwo ló ṣe kan Badam bó ṣe ń lọ, kí ló ṣẹlẹ̀ tí Bòkú Jaka fi ń apologize nínú fọ́nrán yìí, kí lóhun tó sọ nípa OKIKI Bright, kí ló sọ pé àwọn fans Òṣùpá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, báwo lọ̀rọ̀ ṣe kan àwọn olórin fújì tó kù nínú fọ́nrán yìí, ẹ̀yin èèyàn wa ẹ wo nǹkan bẹ́ẹ̀ o. Pàápàá lórí ọ̀rọ̀ acapella yìí, ibo ló fẹ́ já sí báyìí, kí ló máa ṣẹlẹ̀, kí lóhun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀yin èèyàn wa ẹ wo Bòkú Jaka tú ọ̀rọ̀ pa lẹ́nu fọ́nrán yìí o, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu. Madam bó ṣe ń lọ, I saw your video about OKIKI Bright and Yorùbá ní tí òwe bá jòwe ẹni tá bá lè fi ọ èsì sí èròjà ló ń bá ẹni yẹn. Me, I know directly you are talking to me torí mi náà ni blogger tó wà ní Ìbàdàn tí mo sọ wípé tí anybody bá jáde tó lóun fẹ́ challenge SAHEED OSUPA lórí 4 hours acapella tán fẹ́ ṣe, èmi ni blogger tó wà ní Ìbàdàn tí OKIKI Bright join live mi, èmi ló dẹ̀ wá bá ní Ìbàdàn tí mo record video ẹ̀ tí mo sọ fún tí mo post ẹ̀, so I know directly gbogbo èpè tẹ́ ṣẹ́ yẹn àtàwọn èbú yẹn, I know you are pointing finger at me, but mo fẹ́ bẹ̀ yín lórúkọ gbogbo nǹkan tẹ́ bá gbàgbọ́, ẹ má bínú, I am very sorry. If you see it that èmi ni mo máa rán Òkìkí to attack my colleague, because the reality is that anybody tó bá attack blogger tí mo bá support ẹni, I don't know what I am doing. Tó lọ́jọ́ tèmi náà lè dé, ọjọ́ tèmi náà lè dé that olórin kan will just come and say mo ń tọrọ owó lọ́wọ́ òun. No, I don't take that. Then I want to sincerely say I am sorry, I don't know anything about it. OKIKI Bright, I will leave you now to go and face your challenge. I will leave you here because at the first acapella challenge supposed to be a cruise, but mi mọ nǹkan tó yẹ bá dé bí pé you are trying to, bóyá òtọ́rọ̀ tèmi máa ń sọ ló máa ń jẹ́ káwọn èèyàn rí mi bí pé mò ń ṣe báyìí. Me, I just notice anywhere all of you face, èmi kàn máa ń face bí àwọn tí pasuma wọ́n bá mi fà á, àwọn tí Táyé Currency gan bá mi fà á, àwọn tó Òṣùpá wọ́n bá mi fà á, all because I will say it how me I feel. It is my own opinion. So mi kí ẹ téèyàn bá ń bínú sí yẹn, téèyàn bá bú mi lórí yẹn gan, mi ò kí ẹ, mo mọ̀ pé opinion mi ló ń bú mi fún. So say your own. Now OKIKI, what you did to this woman, it is your own opinion. It is your own opinion. And I will advise you, if truly, I don't know you, true, I don't know OKIKI Bright or a lot until I know him before the acapella things, but I never even know it's OKIKI Bright that will come out. I don't know. Me, I'm just doing my life, doing cruise. Your boring ti sọ̀rọ̀ láti jọ́ táwọn ti ń kọ lóní fújì kankan jáde rí o. Then you join my life, maybe by share. They welcome me as somebody that I know. So I don't know this thing will go to pay, and it shouldn't be like that. So I will advise you, please make use of this your noise, make use of this the opportunity you have with SAHEED OSUPA to create more friends, not enemy. Orí gbogbo àwọn ní Fuji tán bá instigate ẹ, sorry, tán instigate yín,
àwọn onífújì yẹn nífẹ̀ẹ́ ara wọn, wọ́n jọ wà ó, gbogbo wọn pátápátá jọ wà ó, wọ́n ń fi ẹ̀yin ọmọ tẹ́ wà lẹ́yìn wọn, wọ́n ń fi yín rúgbó ni o, wọ́n ń fi yín rúgbó ni o. Tó bá yẹ kí wọ́n fẹ́ bára wọn jà, wọ́n mọ ìbútan lè máa búra wọn, wọ́n lè lọlé ara wọn, wọ́n ń fi yín rúgbó ni. It is you people that need to use your knowledge. This opportunity now, come out, do your thing, let them see you. Ẹ lè máa fi ṣe cruise gan. Òṣùpá bàmí kì í Akóredé Saheed ló kọ, ó tún lè máa kọrin Òṣùpá gan kó máa fi ṣe acapella pẹ̀lú ohun títí ẹ̀yẹn. Let's enjoy it. Let's enjoy it. Then don't look at what people say. Anybody can talk. Ṣó mọ iye pé tí mo ti gbà láyé mi ṣá. Mo ti gbé pé gan. But bí mo ṣe ń gbé pé sí bẹ́ẹ̀ ni mo ń grow sí. So if you know you are not ready for popularity, don't come closer to it. Tó bá ṣe lógo tó lè pé ẹ ṣe máa pọ̀ tó. Ẹ mọ èèyàn tó ń ṣépè fún Tinubu lójúmọ́. Mbappe ó sọ penalty nù lánàá. I'm very sure èpè tó máa gbà lánàá ó máa over billion all over the world. Real Madrid against Barcelona, ó sọ góòlù, ẹ mọ iye èpè tó máa gbà. So if you are not ready for popularity, don't come closer to it. Wọ́n máa ṣépè fún ẹ. Kò ń ṣépè tí woman ẹ ṣẹ́ ló ń dùn mí. No, it's a normal thing. But because the way you enter her, another musician can enter me as well. Tó lórin kan bá dẹ̀ enter tèmi bí mi ṣe wà yìí, màá sọ̀rọ̀, màá balẹ̀ jẹ́ ń dè mí. Mi ti fẹ́ mọ bó lórin yẹn ṣe tó. Torí wọ́n ń ṣiṣẹ́ wọn, mò ń ṣiṣẹ́ tèmi ni. Now come to think of it, kémi àti woman ẹ̀ ń sìn káwa máa bí wọ́n ṣe bú nìyẹn, ṣé màá máa bú wọn padà ni? I cannot even do that. I cannot do that. I can never even do that. So please, take pé ẹ bá ṣe tó bá ṣe logo tó lè, èmi àti péjọ wà ní èpè, nǹkan tí n bá wọ̀ ló máa wọ̀, nǹkan tí n bá jẹ ló máa jẹ. So èpè ó lè jà mí. Èpè lè jà mí. So whatever people that wanted to, mo lè gbé orí mi sílẹ̀ báyìí pé ọ̀yà máa ń ṣe máa wà lé lórí. Èmi àti àjọ máa ń sunú èsì ni. Tí n bá lọ dóbìnrin, èmi àti péjọ máa ń ṣeré lọ ni. So ó mọ̀ pé gangan mọ̀ fún rẹ̀ pé nǹkan kan ò gbọdọ̀ ṣe mí. Tí nǹkan bá ṣe mí, nǹkan máa ṣòun gan. Torí àjọ mò ń tọ́jú èpè. Torí mo need the more because I want to grow. I want to be somebody. Ilẹ̀ àwọn onífújì nìkan náà dẹ̀ sì ń ṣépè now. I want more all over the world. Bàbá wèrè ní bọ̀bọ̀ yìí o. Mo yín sọ̀rọ̀ yẹlòmí àtún ní pé wèrè ní o. So fine, I don't care. So if you know you are not ready, don't come closer to fame. Don't come closer to glory. Forget about it. Àwọn Bàbá Adébóyè, àwọn Oyèdépò, wọ́n yìí jẹ́ pastor yẹn, wọ́n ń gbé pè. Torí angry Nigeria àti irú àwọn abáyé tá gbàgbọ́ nínú church, ẹlòmíì máa kọjá níwájú àwọn káàmpù tán kọ́ ìwá ní ẹ wo ilẹ̀ tó yẹ kán fi ṣe factory town. People will cause them. Kò sí nǹkan tó bá yẹ pé pé ṣe ń ṣe ní end of us tó bá ṣe gbèpè sí náà ṣe máa dáa fún ẹ sí. So please make use of your time very well. Don't attack people. Orúkọ yẹn ti dé, ayé ti mọ̀ ẹ́. Tọ́ máa sọ pé mo bọ̀bọ̀ yẹn ni bọ̀bọ̀ tó jáde nígbà tí Saheed Òṣùpá through Acapella challenge. That is enough. That is enough. Don't look for problem. Don't look for problem. Irú àwọn ń sìn yàrá like wàhálà kan máa ń sá fún wa ní ìwọ tó tún wá lẹ́mi wàhálà tó wá ìwọ tó lẹ́mi wàhálà ọlọ́gbé gẹ̀ẹ́sì ọlọ́run. So thank you very much and happy new week to everyone. Ọ̀sẹ̀ yìí nǹkan tẹ́ bá ṣe fún yàn náà máa ṣe fún yín. So give people so that people can give to you. Embrace people so people can embrace you. Love people the way you want them to love you. And believe me sincerely, you're going to enjoy this life. Thank you very much. Madam, sorry, Bami Akorede, my dator. Akorede Saheed mi, Òṣùpá Saheed, Ọba orin màmá rẹ̀. On the 14th, Ìbàdàn wà, Miyaki Hotel wà, Ọlọ́run.
And Okiki Bright, if by anything, please heed to my advice. All right now. ọ̀rọ̀ yìí máa lágbára báyìí o ẹ̀yin èèyàn wa ẹja gbọ́ díẹ̀ lára nǹkan táwọn èèyàn ń sọ nígbà tí wọ́n rí fọ́nrán yìí. Ọlánrewájú Ọláìdé 5 ó ní seriously you are the one pushing this guy to Saheed Òṣùpá. Nobleman ní MC Bokujaka your Acapella is better than Okiki Bright own. Yomi BH ní Okiki is doing too much on this Acapella things. Please call him to order. Okun Adejamiu ní good bro. Babatunde Badmus ní I love you bros. This Okiki want to blow by fire by force. It's not mature at all. Folawiyo Afaward ó ní Okiki Bright them do too much on this issue going on. Water 19 ní much love. Adeleke Ọmọbàdà ní ó ní good of you. Only Mr. God only you did well with good intentions, bro. But Okiki has something else in his mind. Let's just wait and see, bro. Oríṣiríṣi làwọn èèyàn máa ń kọ Ọmọ́tọ́láni Balógun ní bro. It is normal to grow, but don't bring anybody down because you want to grow. Alade Adeniyi ní what you did isn't bad, my brother, but that Okiki took it too far. The way he presented his words was so bad, like the way Funny Thinker talked to Maso Imbo and expected him to invite him on his show. Ọ̀rọ̀ rèé o. Okay, that's it. Ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn ẹ rí i pé àwọn èèyàn ju búlẹ̀tì lóríṣiríṣi ni àwọn èèyàn fi ronú hàn lóríṣiríṣi kí ẹ̀yin náà rí sọ̀rọ̀ yìí ẹ dá sí ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. I love fún polówó ọjà WhatsApp number PG